Ọmọ Yorùbá, ohun tá a fẹ́ la fẹ́, ohun tí a fẹ́ òun la fẹ́. Ẹ gbọ́ mi, ohun tí a fẹ́ òun la fẹ́. Gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn, ìsọkúsọ ni o. Ọmọ Yorùbá, mo mú information kan wá fún yín báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa pín information yìí. Ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó jókòó, ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé. Nítorí wípé àwọn àgbà kan ti pé kíríkótó, wọ́n pé kí ìbòtò, wọ́n ti fẹ́ máa dọ́wọ́ wú, wọ́n tún ti fẹ́ tàwá sí oko ewu ẹlẹ́kejì. Kò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ní báyìí à ń gbọ́ pé àwọn àgbààgbà kan ní northern part of Nigeria, bàbá mi Bólúwatifẹ́ Odùmadé, mo kí ìyá mi. Fásitì mi kan tí náà wà dárúkọ fún ìmọ̀ àwọn èèyàn. Ẹ má dùn ẹ̀kún yìí. Now, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà kan wọ́n ti lọ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ti ń kó sí wọn nínú pẹ́ṣẹ̀. Ọmọ Adéyẹmọ ò gbọ́dọ̀ sí níta. Ṣèbí wọ́n ti mú Nnamdi Kanu, ṣèbí kinní kan, ṣèbí gbá, ṣèbáwo. A dẹ̀ mọ̀ pé ọwọ́ àwọn olórí burúkú ọ̀tá bàbá wa Chief Sunday Igboho, ọwọ́ wọn ló máa wà níbẹ̀. Torí ọmọ ọkọ Yorùbá kò ní wúwà wò níbẹ̀ yẹn. Wọ́n ti jẹ́ lẹ́nu. A fẹ́ jẹ́ kí ẹ̀yin bàbá wa káàkiri àgbáláyé, a fẹ́ jẹ́ kẹ́jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé Chief Sunday Igboho is not a criminal. Chief Sunday Igboho is not afẹ̀míṣòfò. Wọn kì í ṣe jàǹdùkú, wọn kì í ṣe àjàlúrú. Àwọn àgbààgbà tí wọ́n dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yìí, àwọn olórí burúkú àgbààgbà tó jẹ́ wípé wọn ò mọ̀ kọjá ibi tí wọ́n bá ti jẹ lọ́nà. Ìyà ń jẹ gbogbo òlú, àwọn èèyàn kú on a daily basis. Ẹlòmíì wà torí 200 naira ló ṣe ń kú. Ẹlòmíì wà torí paracetamol lásán tí ó lè afford. Á jẹ́ pé Ọlọ́run. A dẹ̀ ń sọ fún ẹ̀yin ara bíi ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan tẹ̀ á tẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa ní ìṣàpẹ́ láwọn àgbààgbà kọ̀ọ̀kan wọ́n dúró tán pélé Yorùbá láwọn fẹ́. Ṣùgbọ́n àwọn àgbàlagbà olórí burúkú kan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti kú sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu létí. Wọn ò dẹ̀ mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn fún ara wọn mọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá di dandan ni. Wọ́n fi ojoojúmọ́ kú sí bàbá yẹn létí. Àwọn tó ń ṣe Yorùbá nation, ẹ ṣe kinní kan fún wọn, ẹ ṣe gbá fún wọn, ẹ ṣàwó fún wọn. Ṣé ẹ rò pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu kú lórí bẹ́ẹ̀ ṣe kú lórí ìlú? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn, wọ́n mọ̀ pé self-determination is a right. Bàbá mọ̀, bàbá fún ara wọn, wọ́n ti fìgbà kan sọ́rí pé wọ́n Nàìjíríà ò lè wọ̀ tí gbogbo ayé dẹ̀ gbé. Ẹ jẹ́ ká kéwé kúrò lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ òkọlà rárá, ewé lọ́kọlà fẹ́kọ̀ọ́. Kí lẹ fi ṣe léyìí? Àwọn generation tá a wà níta nísìnyí, àgbọ̀ páà. Ó ní gé tiwa lọ. Àgbọ̀ páà. Àgbọ̀ kankan. Àwa yàtọ̀ sí àwọn tó ń bá yín ṣe tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn tó ń bá yín sọ tẹ́lẹ̀ làwọn tó jẹ́ pé tọ́ba ti jáde báyìí pressure group ni wọ́n. Tọ́ba ti pressurize ìjọba, tí ìjọba bá ti ṣègbọ́n tó yẹ kó ṣe fún ọ báyìí, wọ́n á pariwo. Yorùbá nation is a liberational movement. We are unstoppable. We are unstoppable. A ò ṣe é dá dúró. Kí ló dé tí ẹ̀yin àgbà kọ̀ọ̀kan rí báyìí náà? Ẹ tiẹ̀ níbẹ̀rù Ọlọ́run kọ̀ọ̀kan nínú yín. Ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń kó jọ yìí, níjọ́ tọ́lọ́ bá pè yín sọ́dọ̀ adìjẹni ẹlẹ́ni. Tẹ́bádẹ́gbọ̀ àwọn àgbà tá à ń sọ yìí, kò sí kan tí gbogbo wọn fẹ́ láyé ìtọ́lọ́run ti ṣe fún wọn. Kò sí o. Kò sí tí Ọlọ́run tí wọ́n fẹ́ láyé tí Ọlọ́run ti ṣe fún wọn. Sí. Inú mi dẹ̀ dùn. Bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó Ramadani. Ẹ̀kọ́ ọba Fúlàní, ọmọ tó ọmọ lọ, General Actor gbogbo lẹ́yìn. General
tọ gbogbo ìran Yorùbá ọ̀rìn ìpínlẹ̀ mìtìtì ẹni tó wà nílé tó ń fi ara ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ dáàbà Ìgbòho Òòṣà Ọlọ́run ló gbé wọn dìde màláìka tiwa ní àsìkò yìí yẹn ẹ̀yin kan wá ń kó bíríkótó ẹ wá ń kó bíríkótó kí ni Ìgbòho gbà lọ́wọ́ yìí gbọ̀ngàn náà. Ó tiẹ̀ jẹ́ kí ojú máa ti àwọn àgbààgbà tí wọ́n ń fojoojúmọ́ tako Yorùbá nation yìí ó jẹ́ kójú máa tì wọ́n torí wípé àwọn àjòjì wọ́n ń ṣe ìjọba níwa lórí inú yín dẹ̀ ń dùn. Tó yẹ kó rí bẹ́lẹ̀. Tí ó jẹ́ kẹ́yìn lajúlẹ̀ kájòjì kó dé kóba gbogbo ìjọba. Àjòjì lásán. Ara pé ẹ ò káràmásìkí wa. Ṣèbẹ́ gbọ́ngàn ọmọ Fúlàní tí ọmọ Haúsá kan sọ ó ní láti ìgbà tí wọ́n ti dá Nàìjíríà sílẹ̀ ó ní Haúsá ò tí ì ṣèjọba ìlú yìí. Ó ní Haúsá ò jẹ gọ́vnọ̀nù, Haúsá ò jẹ pẹ́sidẹ́ǹtì, Haúsá ò jẹ sẹ́nẹ̀tì rí, Haúsá ò jẹ ẹ́nìtì rí. Àwọn Fúlàní ni wọ́n kó síbẹ̀. Gbogbo kìíní ló dẹ̀rọ̀ sẹ́yìn bàbá wa, you kept quiet because you were not affected. Ẹ lọ báwo Fúlàní ṣe ń ṣe àwọn èèyàn lọ́ṣẹ́ lójoojúmọ́. Ẹ wo bí àwọn èèyàn bí wọ́n ṣe ń fojoojúmọ́ tí wọ́n fi oh my goodness. Mo dẹ̀ mọ̀ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ ṣe kìíní ṣùgbọ́n àwọn olórí gbogbo kàbá tó yí wọn ká wọn ò ní bẹ́ẹ̀ kọ́ ṣe kankan. Nàìjíríà ìjọba àjòjì ní ìjọba tí ó ń wùlù wa láti ìgbà amalgamation. Bẹ́ẹ̀ni o. Àwọn British ni wọ́n gbé àwọn àjòjì wá kọ́ máa ṣe olórí wa. Wọ́n gbé wọn lé wa lórí. Ó dàbí ìgbà tó bá fi ọwọ́ tún fún yàn ní òmìnira tó bá fọwọ́ sì gbà padà. What an insult. Ti sọ di gidi ni ọmọ Yorùbá. Tẹ́yìn bá jẹ́ bàbá tó da sáwọn ọmọ yín ṣé wọ́n máa pariwo instructioning ṣé wọ́n máa sọ pé ẹ̀fẹ́ Yorùbá nation gbé wọ́n Nàìjíríà lẹ́fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ bàbá tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ yìí dábàá lọ wo éèjì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn 90-80 tó jẹ́ pé ọjọ́ Ọlọ́run lè dúró dè sí ẹ̀ ṣàkùnfẹ́ bá tàwa ọmọ Yorùbá jẹ́fẹ́ tó lọ. Kódà ẹ̀yin nu Ọlọ́run gbọ́dọ̀ táwọn ọ̀yà lọ́jà kan sọ ni mo fi Ọlọ́run búra fún yín fídíò méjì kan wà lọ́wọ́ mi tí mo fẹ́ play fún yín lè ní. Ọmọ Yorùbá nation is what we need now. Bẹ́ẹ̀ ni bàbá mi Ìgbì Ọláìyá ẹgbàá Ìgbì Ọláìyá kọ́mẹ́ntì ẹ ti rí Ìgbì Ọláìyá ìwò náà Ìgbì Ọláìyá tó ṣe tíátà kájẹ́ kí wọ́n ti ní second thought nìyẹn torí àwọn fún ara wọn gbọ́dọ̀ ẹ ṣe sùúrù lè sọ because kọ́mẹ́ǹtì láàyè kò fẹ́ pọ̀ yìí Mr. Ìgbì Ọláìyá tó bá jẹ́ pé èyí náà ni á jẹ́ pé èyí fún ara yín ti mọ̀ òtítọ́ ẹ̀yin náà ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà orílẹ̀-èdè mélòó ni irúkọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà iná tó ń ṣẹlẹ̀ ní sẹ́ńtúrì ìtawà yìí. Ká sì máa ṣúwọ́bù pẹ̀lú security, ká máa ṣúwọ́bù pẹ̀lú oúnjẹ, ká máa ṣúwọ́bù pẹ̀lú electricity, ká máa ṣúwọ́bù pẹ̀lú good road, ká máa ṣúwọ́bù pẹ̀lú medical. Ìlú lágbàá ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbààgbà yìí. Gbogbo yín tẹ̀lé jẹ àǹfààní iléèwé bàbá wa Awólọ́wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín iléèwé Awólọ́wọ̀ tẹ̀sán ló sọ yín di oúnjẹ dìlé mi. Ẹ wá di ńlá tán tí ẹ mọ̀ bóyá bí pa àwọn ènìkọ́ kan mo máa play fídíò kan fún wa nísinsìnyí nígbà tí mo rí fídíò yẹn mo sunkún torí wípé àwọn ìyá yìí náà ni wọ́n force láti lọ dìbò fún ìbò tí wọ́n kọjá yìí blame àwọn ìyá yẹn torí àwọn ìyá tó ń tajà ní ọjà tí wọ́n bá ní kó ṣe kankan tí wọ́n bá ṣe á pọ̀ níjọ́ kejì gbọ́ pé títì ti gba ọ̀nà ṣọ́ọ̀bù rẹ̀. Màá play fídíò ìyá yẹn fún yín kẹwàá wo bí ìyá yẹn kábí èsè lẹ́yìn máa kí ló ṣẹlẹ̀ sí ìran Yorùbá ṣé ìran Yorùbá ti tẹ́lẹ̀ dẹ̀rí sá àbí ṣé gbogbo àwọn ọ̀pọ̀ àràbàdà tó máa ń sọ pé àwọn bàbá wa ṣe láyé àtijọ́ ṣé wọ́n ń tọ̀ wá ní aṣáàbí náà a lè rí àwọn kan tó pọ̀ fún àwọn ìpínlẹ̀ lóòótọ́ làwọn bàbá wa ṣe gudugudu méje ìyá mẹ́fà kí ló wá ṣẹlẹ̀ sẹ́yìn wọn tó fi sílẹ̀
ẹ má jà gbàbọ̀dé fún wọn Yorùbá. Nísìnyí bàbá mi John Adéyanjú tún mi ṣe Yorùbá nation la fẹ́ very good. Now mo wá fẹ́ jẹ́ kí ẹ bá wa ṣe kankan. Gbogbo yín lẹ mọ̀ wípé gọ́ọ̀mẹ̀ntì ó ṣe kókó tá a máa ṣe prógrámù báyìí. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n mọ̀ pé total exit of Nigeria la fẹ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. We want to regain our freedom. Nothing more than no option. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́. No other option. A lè mọ̀ wípé bàbá wa Bọ́lá Ahmed Tinubu lè fún wa tó bá fẹ́ fún wa. Ọmọ Hausa tún jáde lánàá. Ó ní látìgbà tí Nàìjíríà ti wà, ó ní àwọn àjòjì lọ ṣe olórí. Kò parọ́. Ṣé wọ́n ló pa ni? Ṣé tó bá jẹ́ lóòótọ́ àwọn tó ṣe olórí lé wa lórí tó bá jẹ́ ọmọ Nàìjíríà, ṣé wọ́n ní kí ẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà ni? Wọ́n máa kí ẹ̀. Ó dàbí ìgbà tí bàbá kan tó bá lọ adopt ọmọ ní kékeré tó gbé ọmọ kan ní kòkó tó ń tọ́. Ṣé mọ̀ pé ọmọ yẹn máa rí ní ìgbé bàbá òun ni? Ó dijọ́ tí bàbá yẹn bá sọ fọ́mọ yẹn pé èmi kọ́ mo bí ẹ mo rí ẹrẹ ni o. Ìjọ ẹ̀ ló máa tó mọ̀. Irú bàbá yẹn kò jẹ́ lè sọ fún mi kó máa ní ìfẹ́ ọmọ yẹn bí ọmọ tó bí nínú ẹ̀. Now mo fẹ́ play fídíò kan níbi tí àwọn ìyá lọ́jà tí wọ́n ti fi ẹ̀ jẹ́ play ẹ̀ fún yín kẹ́rin. Ẹ jẹ́ play ẹ̀ fún yín kí n play ẹ̀ kẹ́rin. Jọ̀wọ́ wò. Ẹ wò. Ìkọ́kọ́ play ti ìyá yìí náà. Yeah. Thinking about how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I quote, not my statement, Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation, and the many and varied communities have not knit themselves into a composite unit. This is accredited to Sir Ahmadu Bello, former Premier of Northern Region. The third, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs. Ìyá yẹn ní Ọlọ́run ní jẹ́ kóun rí kan tó máa fi pàtẹ́wọ́ fún Tinubu. Tẹ́bàjẹ́ wò dáadáa ara àwọn ìyá tó
dìbò fún Tinubu rè kò ń ṣe kó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ẹ̀kọ́ lọ dìbò fún wọn bí kò ṣe pé bí wọ́n ṣe kàn nípa fún wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀yin náà ẹ̀ wò ṣé ìtìjú lápá ló jẹ́ kó jẹ́ fáwọn bàbá wa nílẹ̀ Yorùbá ẹ wo lẹ́bù tí àwọn ọmọ Yorùbá wà lẹ́ni ẹ wo ipò tá a wà ní Nàìjíríà a wà nípò ẹrú bẹ́ẹ̀ ni àtàwọn bàbá wa tí wọ́n jẹ́ olóyè wa tó jẹ́ ẹrú jọ ní gbogbo wa ẹrú jọ ní wa rẹfújì jọ ní wa ní ìlú bàbá wa a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ àsìkò dẹ̀ tó enough is enough ó tó gẹ́ díẹ̀ tó nùkọ́ ní nǹkan ẹ wà látàwọn Fúlàní tí wọ́n bú wá dá ọ ṣe débi pé ntọ́ bá fẹ́ ló máa ṣẹlẹ̀ àwọn Haúsá dẹ̀ ti sọ nísìnyí wọ́n náwọn ò kì í ṣe Fúlàní wọ́n náwọn ò mọ àwọn Fúlàní pé wọ́n tó àwọn bàbá àwọn jẹ ni ojú àwọn dẹ̀ ti là àbí kíkẹ́ play fídíò bọ̀bọ̀ yẹn gan ni ó sọ̀rọ̀ ilẹ̀ Fúlàní kan náà yìí òun lẹ tún gbà lálejò lẹ ń gbà láyè Fúlàní kan náà yìí lọ́ba Olúwo ó fẹ́ níyàwó Fúlàní kan yìí ni bàbá wa Síkírù Àwùjalẹ̀ kábíyèsí orúkọ náà kọba láyé ni wọ́n tún fún ní gbọ́ba níyì of Yorùbá land imagine very irritating and annoying kọ́ máa fún ẹ̀rùfáì ní gbọ́ba níyì who does that ní òṣèlè ládàá ní ayé ìgbà wọn bàbá ńlá bàbá wa Fúlàní tó jẹ́ wípé tọ́ba rí wa ṣọ̀gbọ́n pàbàtà pàgbọ́dọ̀ tí wọ́n Fúlàní rẹ̀ ń tí wọ́n tó lọ pera wọn. Tábà yọ ní differential power táwọn Fúlàní tí wọ́n lò kúrò Fúlàní rẹ̀. Ṣèbẹ́ gbọ́n kan tí ẹni tó jẹ́ olóyìnbó Fúlàní ní Nàìjíríà tí Nàìjíríà dàgbà gòkè ní Nàìjíríà. Ṣèbẹ́ gbọ́n kan tó sọ nípa ṣìṣọ́lẹ̀dù ẹgbọ́. Ẹ lọ ní sẹ ẹ̀yin náà gbọ́ ọkọ tí Fúlàní yẹn sọ fún tí wọn tó lọ pera wọn òun lójú ṣe ń gbà wá tí àjọmọ yín tì fún ẹ̀yin bàbá wa kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n fi ní ìjòyè àwòdì kẹ́ ẹ̀ gbọ́ méjì yẹn gan lásán kò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ẹ lọ wo iye èèyàn tó ń kú Nàìjíríà on a daily basis nítorí ebi nítorí kìdá nítorí wọ́n ti yàn jù nítorí wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ sinmi díẹ̀ kí dúró fún olóòtú mi. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni olóyè Sunday Adéyẹmọ ṣe fún ìgbà tẹ́lẹ̀ tí wọ́n kù sí ti bàbá wa Tinubu létí. Gẹ́gẹ́ bá ti gbọ́ kí ni wọ́n ṣe fún yín ẹ fi ìwà ìbàjẹ́ yìí lẹ̀ ẹ mọ́ sí ìbàjẹ́ máa ìlọsíwájú ọmọ Yorùbá lọ́yẹ̀ kẹ́ ẹ máa lé pẹ̀lú ọdún yín yẹn 80 years 90 years tẹ̀sí ní ilẹ̀ tó fẹ́ kó o bá tẹ̀lé fẹ́ lọ́nà wà ní ṣe fún yín lótúkù ẹ rántí àtúbọ̀tán ló dájú. Bàbá Sunday Adéyẹmọ ní ìsìn ilẹ̀ Yorùbá láwọn náà jà fún wọn ò jà fún ara wọn nìkan wọn ò jà fún àpò ara wọn eré tí wọ́n sáré pé ọ̀nà tí wọ́n gbà tí ilẹ̀ Yorùbá tó fi ń gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tí ń pa wá túlẹ̀ káwọn bá wọ́n lóko túlẹ̀ káwọn ìyá wọ́n lóko ìyẹn ni wọ́n ń sà kí ló wá dé ẹ̀wá tó pé òdìdí Kánú ó wà bẹ́ẹ̀ bọ̀yẹ̀ tí wọ́n fi bọ̀yẹ̀ tí wọ́n yẹ kó mú ọba Sunday Igboho náà ni kí ló dé àwọn Fúlàní àtàwọn sábà lè sọ kò yẹ kó tó sẹ́yìn lẹ́nu láti sọ wẹ̀ kò yẹ kó tó sílẹ̀ láti sọ wẹ̀ ẹ fi ọ̀tẹ̀ lẹ̀ bàbá wa Tinubu àwọn náà mọ̀ pé
mú orúkọ wọn rẹ̀ bọ̀ rẹ̀ láéláé tó àwọn náà mọ̀ pé ilẹ̀ Yorùbá ń fẹ́ jù sílẹ̀ kò sí gbogbo wọn tẹ̀lé sọ nípa olóyè fún wọn ò ní gbọ́ sí lẹ́nu ẹ wá gbígbà kẹ́ẹ̀kọ́ lóyè lọ́hùn sílẹ̀ ó jẹ́ iṣẹ́ tó lóyè lọ́hùn náà kó wá jẹ́ fún wa nílẹ̀ Yorùbá wúwo yà pápá Yorùbá ẹ lọ sí gbẹ́gbẹ́ mọ́wọ́ ẹ lọ sí gbẹ́gbẹ́ mọ́wọ́ kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀ fún wa ṣé báwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n jí wa gbé sódà ni àbí ẹ̀jẹ̀ ẹ̀gbọ́ àbí ojú yípo ojú yí di ẹ̀gbọ́ nǹkan táwọn Fúlàní ṣe fún wa ni tí ẹ̀gbọ́ ni ṣé báwọn Fúlàní náà ni àwọn pàtó àwọn tó náà tàrà là tí ẹ̀gbọ́ nǹkan táwọn kan padà sọ tí ẹ̀gbọ́ pé bàbá làtàwọn làwọn Fúlàní yẹn tàn ní ìsìn àwọn ọ̀fẹ́ fún àwọn ọmọ tó tàwọn ti là àwọn ọ̀fẹ́ fún pé àwọn Fúlàní náà àwọn làwọn ń pè wá Fúlàní sọ ẹkú níbẹ̀ ẹ bàbá wa tí ó yẹ kó níbẹ̀ eléyìí àwọn náà ń pa fún yé o ẹ tètè ẹ̀yin ẹ̀gbọ́ tí ìyá àwọn ìyá lọ́jà sọ ẹ̀gbọ́ tí wọ́n fi jáde lẹ́nu ìgbé ìpèlè àwọn tẹkùn bàbá Tinubu torí pé kò fọwọ́ ní nǹkan táwọn ń fẹ́ ebi ń pa wọn nílùú ebi ń pa wọn nǹkan jẹ wọn gbogbo epo òkè bẹ́ẹ̀kú bẹ́ẹ̀ ni òkè bí ẹyẹ ẹwọ náà sì àwọn èèyàn yà lẹ́kọ̀ọ́ àwọn ní òkè fún yín nínú òjò nínú òmù àwọn ni wọ́n tẹ̀ka fún yín ẹjú àdẹ́ fún wọn dá ẹwọ àdẹ́ fún wọn dá ẹwọ àdẹ́ fi jẹ wọn sọ́dà ẹwà ní ká máa bá lọ báyìí ẹ̀yà bàbá lẹ́yìn Yorùbá ẹni ká máa bá lọ báyìí sọ ẹ̀kọ́ kí bẹ́ẹ̀ sọ ẹ̀kọ́ kí bẹ́ẹ̀ sọ ẹ̀kọ́ kí bẹ́ẹ̀ o ìbádàkẹ́ onúkúrọ̀dà kẹ́hìndé onúkàfí ìmọ̀sọ̀kan pẹ̀lú ayọ́tà ń pa yìí káyìí kóló pẹ̀lú Nàìjíríà ó pẹ́wú láwa àwọn ọ̀tá ni wọ́n tà ní èsì àwọn ìdílé àwọn ẹsẹ̀ ìlú Fúlàní nìkan mọ́ àdìbẹ́ Nàìjíríà àbíbá Nàìjíríà ní kẹfà pọ̀ mọ́ owó ìlú Yorùbá òun làwọn dúró òun làwọn fẹ́ Yorùbá nation ló ń gbóyè bá kiri dandan ní ẹ mọ́ tàwa fáwọn Fúlàní mọ́ ẹ má torí àtẹnudẹ tí nìkan dẹ́ ta fáwọn Fúlàní àfẹ́ àmọ́wọ́ sí ilé ìdàlágbó tá à ń pa fún yín ó láwọ́ tá à ń pa fún yín o ẹ fi bàbá wa Sunday Adéyẹmọ ẹ fún ọlọ́run sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó ìran wọn tó wá jẹ́ fún àwọn káwọ̀ òjìrì ẹ jẹ́ kí wọ́n jẹ fún wa lágbẹ̀lẹ́ tó máa rí ọlọ́run bá kò ní fi ìkẹ̀kọ̀ kò ní fi ṣe wọ́n ọlọ́run kò bá lọ́rẹ̀ ní wọn ẹni wọ́n kù fún wa tẹ́lẹ̀ tó máa ìgbélé ọlọ́ àjàyè ni wọ́n jà kò sí fẹ́ lé gbogbo tó àjàyè ni wọ́n jà ẹlẹ́gbọ́n sí kankan bàbá wa pọ́pọ́tọ́ bá ń jà kí tó yé lẹ́nu náà yóò bá lọ́rẹ̀ ní àwọn náà wọ́n pẹ̀ fún wa àníwá wọn náà ti báyìí ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ̀ ẹ̀dá àgbà ẹni tẹ̀ ẹ̀sìn wa gbẹ́jẹ́ mọ́wọ́ ẹ̀sìn wa gbẹ́jẹ́ mọ́ ẹgbẹ́jẹ́ kórí àkàtà ní olóyè Sunday Adéyẹmọ ó lè dá bí wọ́n ṣe bàbá wa pọ́pọ́tọ́ bá ń jà kí tó yé àkàndé yẹn ni wọ́n ẹlẹ́nu máa ìlú náà sábà àwọn káàbọ̀ jire ó lè dá bí wọ́n ṣe ẹ̀ tètè ṣé wàá gbẹ́jẹ́ mọ́wọ́ kẹ́ padà kẹ́ mọ́tò ọ̀fẹ́ nípa wọn mọ́ ìṣọ̀kan ní kẹ́ wá ìṣọ̀kan pẹ̀lú wọn ní kẹ́ ẹjọ́ fọ́fọ́pọ̀ òun ní kẹ́ wá ẹ mọ́ ìtẹ̀ wọn mọ́ tẹ́lẹ̀ gbọ́ olóòtú mi ẹ̀yà ẹni ẹ̀kọ́ sínú mi. ọmọ Yorùbá a ti finá sólóòrùn lóṣù ó jọ gàté ó jọ gàté olùkówó tún fẹsẹ̀ kan múlẹ̀ báyìí wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe olórí wa nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn wà ìṣèlú wọn ọ̀pọ̀lọpọ̀ torí tí ó bá rí bẹ́ẹ̀ báwo lọ́jọ́ wọn fi ojoojúmọ́ pa àwọn èèyàn wọ́n fojoojúmọ́ dúngbò àwọn èèyàn wọ́n fojoojúmọ́ ṣe àwọn èèyàn ní ṣùtà síbẹ̀síbẹ̀ àwọn àgbà kan tó pọ̀ sí àwọn àgbà wọn yóò dá àwọn àgbà kan ojú wọn ti là ṣègbàwá wa bá kan làwọn èèyàn wa kọ́ lọ kí lánàá káwọn bá kan làwọn èèyàn wa lọ kí lánàá tọ́lẹ̀ sọ̀rọ̀ síta tí wọ́n sọ reality ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ máa ti kọjá ọ̀rọ̀ wọn Nàìjíríà ẹ mọ̀ pé wọn Nàìjíríà tó sì ń jẹ́ ni wọ́n ṣe ń fi ẹ̀jẹ̀ wa rúbọ gbogbo ìgbà
Fúlàní àpáàrọ̀ kọ̀ọ̀kan ò sí níṣẹ́. Abẹ́rẹ́ ìjọ ẹ̀kọ́ wí bẹ́ẹ̀. Fúlàní àkúrò ní Sokoto, àkúrò ní Zaria, àkúrò ní Maiduguri, àkúrò ní Yobe, àkúrò ní Jigawa, àwa pààyàn nílẹ̀ Yorùbá, á jẹ́ ìdúró. Ó lọ fún àgọ́. Ó lọ fún àgọ́ ẹni o. Ebi lè fún àwọn èèyàn wa nílé. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu tún ṣe gidi kan tó yà mí lẹ́nu. Mo wá bẹ̀rẹ̀ sí ní wò pé ṣé ká sọ pé bàbá yóò mọ tó lọ lù ú. Ọgbẹ́ 90 billion sílẹ̀ pé kọ́lọ̀ fi ṣe hajj. 90 billion. Abẹ́rẹ́. Orílẹ̀-èdè táwọn èèyàn ò tí ì jẹun, tí wọn ò ríṣẹ́ ṣe, tí wọn ò róúnjẹ jẹ, wọn ò lè gbégbé ayé tó dáa. Ojoojúmọ́ lọ pípípí nítorí low standard of health care. Ẹ wá dúró ní 19 billion. 90 billion tẹ́lẹ̀ kọ́ lọ fi ṣe ájì bàbá Tinubu. Ẹ̀kọ́ wo lọ́kàn yín kó jẹ́ medical equipment. Abẹ́rẹ́. Ó máa níbi tó máa dé. Ó ní nà. Tẹ́ bá ní invest ẹ̀ sórí security, ó níbi tó máa dé. Àwa dẹ̀ mọ̀ ní tí wọ́n ṣe fi ṣe bẹ́ẹ̀. Tí bàbá kan bá tún kó fáwọn tó máa ṣe, wọ́n máa tún nà náà. Abẹ́rẹ́. Wọ́n á tọ́jà pápín. Wọ́n ti pé wọ́n á sọ ọ́ di wọ́n ti sọ Nàìjíríà di àpapọ̀. Ẹ̀nà ó wọ̀n. Ẹ lọ wo gáràjì àwọn politician mi wà tó jẹ́ wípé mọ́tò tó kéré jù nílé ẹ̀ ní 150 million. Abẹ́rẹ́. Ó lè di mọ́tò bíi 50, 100. Ebi lè pa àwọn èèyàn. It shows that Nigerian government is acting on instruction. Bẹ́ẹ̀ni. Ó dà ọ̀tọ̀ ẹ̀ sọ ẹ wo olú àgbàlá bílómìnà yìí. Ẹ wo adúgbò ìlú àwọn àgbàlá. Iṣẹ́ wo ló ń ṣe pẹ̀lú iṣẹ́? Ebi ní pa wọn kan. Èmi ṣe ń pa àwọn èèyàn. Abẹ́rẹ́. Ẹ wo owó ìyá tí mo play video ẹ̀ lẹ́ẹ̀kan yìí. Ìyá ọlọ́jà nìyá yẹn. Bóyá máa tún play video ẹlòmíì. Kẹ mọ̀ pé kò sí ìyá yẹn nìkan ló sọ̀rọ̀. Ìyá ń jẹ́ àwọn èèyàn gan-an. Gẹ́gẹ́ ni o. A dẹ̀ kìlọ̀ fún yín. Gẹ́gẹ́ ni o. Ẹ má dìbò. Bí wọ́n dìbò náà ṣé wọ́n bá wọn ti. Ó lágbára o. Ẹ jẹ́ mi play video kan fún yín èdè. Mo ti play kan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tún ilé. Ṣé mo ti play àgbà? Ìgbọ́n lè Yorùbá. Ìgbọ́n lè bá gan nínú ọmọ Yorùbá. Ilé ká jí lójú ohun wa. A ti sùn ju ìyá ìpọ̀. Ká jí lójú ohun wa. Bàbá àti ṣùgbọ́n ìtẹ́ẹ̀lé sí bọ́dà fún wa gan-an. Buhari ti bọ́dà fún wa. Ó ti bọ́ àwọn alórí fún ọkàn bí ọdún 8. Ẹ̀yin wá débẹ̀ ní ìdíkẹ́ ẹgbẹ́ tí bọ́dà fún wa kájà àǹfààní ẹgbẹ́ ọmọ Yorùbá. Ẹ̀yin náà ti pọ̀ tí bọ́dà kí ló dé. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Nísìnyí báyìí, mo fẹ́ sáré bí ẹ̀ka polówó ọjà tí bá dé kí wá pè fídíò kan. Àjòjì wá ń jẹ gàba lé alórí lórí ilẹ̀ wa. Àjòjì wá ń jẹ gàba lé alórí ẹ̀yin àgbàgbà kan ẹ̀sìn máa ń wò wọn. Ẹ̀sìn máa ń wò wọn. Ṣùgbọ́n ẹgbẹ́ náà fi mọ̀tò kan. Ẹgbẹ́ náà fi mọ̀tò kan rí àbí tí àwọn ẹ̀yà wá ti pọ̀ jù.
ìyàlẹ́jẹ̀ àwọn ẹ̀wà ó ti pọ̀ jù. Wọ́n là ń pariwo pé ààfẹ́ Nàìjíríà mọ́. Yorùbá nation la fẹ́. ìyẹn ṣé kò fún